Táàsì máa kìlọ̀ bẹ́ẹ̀. ká máa kìlọ̀ bẹ́ẹ̀. Mo ti yin Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ ti yin kí n tó dé. Mo kí bàbá chief mọ́. بكيت لي يا صاحي مما ترى. Mo kí bàbá kábíyèsí ọlọ́fà. kábíyèsí o. Mo kí wọn púpọ̀. a kí wọn púpọ̀. Bàbá ní tí ìbá ṣe gbàdúrà lé ọba tá a máa ṣe yìí. ká máa ṣe yìí. Gbogbo àwọn tó mọ̀ tán rẹ ti kú tán. Abaláyé ni. abaláyé ni. Ǹbá ní ọ gbégi lé lónìí. Allah. Wọn lọ́dọ̀ wọn da aago 8 àbọ̀ alẹ́ àná. lálẹ́ àná. Torí asálú wọn yìí ṣèjì oyè ọ̀dàlẹ̀. Àmọ́ lọ lò ṣẹ́jú mẹ́wàá péré èmi ò sí nílé kí wọn náà tún má sí nílé. ọmọ kan sí ilé. بكيت لي يا صاحي مما ترى. Bí ìbá ṣe bí bàbá asálú dáa, bọ́ọ̀lù bàbá yẹn sọ̀rọ̀ ti jòkó ká tó bẹ̀rẹ̀ àdúrà. ká tó bẹ̀rẹ̀ àdúrà. Bọ́ọ̀lù bàbá ọjọ́ mọ́ ti jòkó ká tó bẹ̀rẹ̀ àdúrà. ká tó bẹ̀rẹ̀ àdúrà. Wọ́n pinra wọn méjì, àkàn yọra wọn sọ́lẹ̀ náà fi. Àkàn lè ṣèbí àásí àdúrà lánàá bàbá yẹn sọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ àdúrà. Bàbá ọjọ́ mọ́ àrètí yìí, àwọn ẹ̀rọ retí àdúrà lónìí. Allahu akbar. Káyìn lè yé lè mọ tó bọ́ sọ̀rọ̀ lọ yín. ẹ̀wọ̀n tó kọ́ sọ̀rọ̀ lọ yín. Ibi tí a jọ bí kò jẹ́ mọ ìyá sálú. kò dé mọ́ yìí. Nínú ọ̀tá tó wá parí ní palace tá a tún wá ń sáré bọ̀ tá a lò ṣẹ́jú mẹ́wàá péré. Bàbá Balógun wà ńbẹ̀, bàbá Sálọ́fà wà ńbẹ̀. bẹ́ẹ̀ni Ní ẹ ṣe pinra wọn nù. wọ́n ti pinra wọn nù. Ẹ mẹ́jà tẹ́lẹ̀ yẹ́yẹ́, ẹ sì mẹ́jà fòdé lẹ̀ yẹ́yẹ́. Gbogbo àwọn òjòyè láàjọ wá ń rọ́bọ̀. àjọ ń rọ́bọ̀. Ẹjọ́ ọwúlò ọ̀wúlò ìwọ kúwò. ìwọ kúrò. bẹ́ẹ̀ni. Ikú ni ó jà bàbá ọ̀sẹ̀ nínú ayé. bẹ́ẹ̀ni. ìwọ kúrò. Tí ẹ̀ ṣe bí ẹni pọ̀ kú. ìdíjú. ojú ọtí. Ọ̀rọ̀ jí lọ́nà ara bó lọ wí jèrè. ولكنه يرجع. Àfa rẹ̀ ni ó jáde sí mi ní ọ̀wí nǹkan ní ẹgbẹ́ lọ́wọ́ rẹ̀ ìyá jáde sí wọn bó lè yà sí. تفكر في مشيبك والمآبي Kí ìyá ọlọ́jà. ودفنك بعد عزك في ترابي. Kí ìyá ọlọ́jà o. إذا وفيت قبرا أو تفيق Lálùbáríkà. تقيم به إلى يوم حسابي. Bá a sọ ọmọ ọdún kan ṣe bá ti pè níyà. bẹ́ẹ̀ni. وفي أوصال جسمك حين تبقى Òkà jẹ́ kò jẹ́ bó ṣe kéré máa jẹ́ wọ́n fi kàn án láwù. bẹ́ẹ̀ni. مقاطعة ممازقة الإهاب. Wọ́n ń tà lójó kó. Jẹ̀mọ́ wa. Mo ti kí gbogbo ilé asálú lápapọ̀. Olóòní jágbó nínú òtún láyéláyé. amiina. Kí ló dé tẹ́ sàmí? amiina. Mo kí baálé tó kú mbẹ̀ lónìí. wọ́n ní tó kún bẹ́ẹ̀ lónìí. Mo kí wọn. a kí wọn. Baálé tó kú mbẹ̀ mo kí wọn. Ilé asálú ò ní tú. amiina. Gbogbo ọbẹ̀ sì ni wọ́n máa lálùbáríkà. amiina. Nírùkú wọlé nírùkú jáde. amiina. Mo kí ẹni tó kù lórí gun arábàmbí lónìí ní bàbá $100. Ẹni tí kú bá pakù náà ni bàbá. ó náà ni bàbá. Wọ́n yìí dọ́gbọ́n sí i, àwọn tó pakù létí àná. Mo kí yín púpọ̀, mo kí ògbólé yín àti mọ̀lẹ́bí yín lápapọ̀. Ẹgbàṣẹ́ bàbá náà nù. ẹgbẹ́ sí bàbá nù. Alájò Hassan Oyeleke. Oyeleke. Bẹ́ẹ̀ ti ń ṣe ẹ má yí padà. ẹ má yí padà. Kò sí nǹkan táwọn ṣe tẹ́ ìyọjú. ìyọjú kò sí. Àti wọn ò sì yọjú náà ó lábọ̀. ó lábọ̀. ó lábọ̀. Èdè gbọdọ̀ jámù mi ní jẹnu sàkánà lẹ́ẹ̀mejì. Àsìkò ń bọ̀ tá a kọ́ àwọn akúdú lọ́gbọ́n. bẹ́ẹ̀ni. Pé bẹ́ẹ̀ bá yàn àjẹ lákọ̀ọ́kọ́ lè yàn àjẹ mọ́. Ọwọ́ tó yàn àjẹ tá a tún wù ọ́ ṣe. Ọ̀ padà fẹsẹ̀ gẹ́gùn ọ̀ ṣe lákàlà kádéwájú wa padà. bẹ́ẹ̀ni ọbẹ̀ èdè. ọbẹ̀ èdè.
kẹ́yìn máa jẹ́ ti gbogbo ọmọ ọ̀fà ńláńlá tí wọ́n rántí ilé. tí wọ́n rántí ilé. bọ́ọ̀ wọlé láàyè wọn fẹ́ rú ọdẹ. mo fẹ́ rú ọdẹ. akani afakallahu ya tó ti kú òkà tí ẹ ṣe fún yín ẹ sì tó ń dá yàn lóhùn. ẹ tó ń dá yàn lóhùn. báà ni ẹ máa ṣe ìran bàbá yín ìrànró kálukú ni ó jẹ ní òbí. تفكر في مشيبك والمآبي ọ̀rọ̀ ni ò jágùn tó náà tó lọ ṣe wútúbà ni. ودفنك بعد عزك في التراب. mo kí mo já dídùn díìní wa Ayọ̀dí. ọba lówù ọba ló wù. ọmọ àlùbáríkà. ọmọ àlùbáríkà. خلقت من التراب فصرت حيا. mo kí ìyàwó ọba ṣèlú ọba ṣèlú. yàrá ìdí ẹ mo kí i púpọ̀. وأعلمت فصاحت بالخطاب. mo kẹ́yìn tẹ́ ń ṣiṣẹ́ wa bẹ́ẹ̀ni. àfáàní tí wàá wú lọ. àwọn lábúrú. ní ìdúró sórí. waziri àfáàní àṣálú ọ̀yà sọ́lú. òní ó sì wá lónìí bẹ́ẹ̀ni. mo ti kan ọwọ́ rẹ lẹ́yìn níbi ẹni tí ń kùn yín. mo kàn. كأنك ما خلقت من التراب. kí o bá náà yìí bí wọ́n ní ìwé. àwọn àlùsàlìhìn òkìlù mùsùlùmí ìlú mùsùlùmí. ìlmọ́fìtì jáhìd. طلقي هذه الدنيا ثلاثا fúlàní. وبادر قبل موتك بمتاب. bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ mo ti ní àjòkó sẹ́sẹ̀ rẹ ò lè gbé ọ. ọ tiẹ̀ sanjọ́ lónìí sanjọ́ fásánú díẹ̀ rìn láàrin agbókọ̀ padà. نصيحتك فاستمع قولي ونصحي. jẹ̀mọ́ àfáàní mo kìlọ̀ fún ọ mo ṣe wá sí. فاستمع. àkànní ké táǹkì àkànní sọ kalẹ̀ èmi náà fẹ́ sọ tèmi kalẹ̀. ìjọ tá a dàgbàdàgbàdàgbà a lo 120 òtítọ́ kò ní sọ̀tà lẹ̀ mọ́ àrọ́mọdé ọmọ ọgọ́ ti máa kú tẹ̀lé ẹ̀. وبنور الخراب lìdúrì mọ́. لدور الموت. ọlọ́ba forí jù wá. وبنور الخراب. ọ̀dọ̀ wa ló gbọ́dọ̀ wa ló ti kéwù. lánàá yìí lánàá yìí. ìyá rẹ wá pò kọ́ tálà àárọ̀ ọ̀ wá mú kọ́ ọwọ́ àmọ̀kọ́. wọ́n wò ó orí àga tó wà náà ó sì ti kú bá. ó sì ti kú bá náà. ìyá ni kò fọ́ tọ́ pé irú òun wo lọ ń sùn yìí ẹsẹ̀ rẹ̀ kà jábọ́ ni. Allah. لدور الموت. àwọn òbítíbitì olówó ó gbé ẹ̀mí. ó gbé ọmọ yìí. àwọn alágbára ọ̀nà ara mìíràn. ara ó mì wọ́n. oògùn wo ni wọ́n ní olóògùn ni àwọn oògùn kan ti wọlé síbẹ̀. bẹ́ẹ̀ni. yálàyà ọ̀gùn gidi. وبنور الخراب. n bẹ ti jẹnẹra kan kú ìwé mo kírun sí la ọmọdé arúgbásọdún ni bẹ́ẹ̀ni. kò sí ẹgbẹ́ rẹ mọ́ ní gbogbo nàìjíríà ó wá lóhùn ní wọ nàìjíríà wa pé àwọn tó kù ní jẹnẹra àwọn tó ń tírẹ̀nì ni bẹ́ẹ̀ni ọmọ sẹ́nu kú bẹ́ẹ̀. òun wá ló di ìjọba. kápẹ́lẹ́ yẹn máa ronú ni kí a máa ronú. ọ̀nà láti tó ní wáàsí tó ń wá sí. tó ń wá sí. síbẹ̀ náà bá a máa ń gbókù lọ ẹ̀ẹ́dùn náà tó tún mutí yé lórí ọ̀kadà táwọn náà tún fẹ́ kú sí alárùn bẹ́ẹ̀. ẹ kú sí arọ́rùn bẹ́ẹ̀. wọ́n ní kẹ́tẹ̀ kan gbòkú sínú sàárẹ̀ ìjọba tó ti yó wọ́n tó ń fún òkú lọ́rùn fúra ni èyí ti kú ò láyé a sì gbọ́dọ̀ tí òun náà ó ti ṣe yẹ́rìyẹ́rì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí báyìí yóò kàn ní sàárẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tó lọ sí ni. ينادى في صبيحة كل يوم. a sì kékeré káàfà máa ṣe wọn ò ní gbọ́. wọn ò ní gbọ́. ní gbọ́. ọ̀sọ́jọ́júmọ́ lásùbà 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 lásùbà. Oyèlékè ní kíní kan sọ̀rọ̀ sí alẹ́ tí a gbọ́. àgbọ̀. لدور الموت. ó ní ẹbí tẹ́bi bí lọ́ọ̀yà bí adájọ́ adájọ́. bí lèmọ́mù bí lè mọ́mù. bọ́ọ̀ bá dalẹ̀ yóò dà ọ́ lẹ̀. الموت. méjì náà ni wọn kọ́ fi tọ́ nílẹ̀ àbí kí tó tọ́ ni kó fi ọ́ lẹ̀. fiọ́lẹ̀ kanu méjì náà ni. ọ̀ tún wá padà kú. ọ̀tún wa padà kú. وبنور الخراب. èmi lọ bá wí èmi lọ bá wí
ẹ bá kọ́ tẹ́ kọ́ rẹ̀ gẹ́dẹ́ ẹni lè mọ́mú náà bó ṣe fẹ́ gbogbo ọ̀fà ló fẹ́ kọ́ tẹ́ lílẹ̀ kàràbì tó bá yá kádùkù ní rẹ̀ ní gbélé rẹ̀ mọ́ ẹ̀rọ agbolé kọ̀ọ̀kan lónìí ilé tí a ṣe lọ́sọ̀ọ́ tí a tún arajọ́ gbóyà yìí wọ́n tún mú táǹgẹ̀rẹ̀ wọ́n tún fi sẹ́nu ọ̀nà kọ̀ọ̀kan gbogbo ẹni ẹ ṣe lọ́sọ̀ọ́ kí ni pop fi ń ṣe lẹ́ni tó ní tàwọn àtijọ́ gbogbo abọ́ ọba bí ọlọ́run kò sí wọn kọ́ sí mi gbogbo àwọn abọ́ tí a dára sí looking as God tí a ń kọ́ sára gbogbo abọ́ abọ́tà alájìjí máa gún adé máa tà bó lọ bí jèrè. bidulil mauti wa binulil kharabi. níbi táwọn agúnbadé tí wọ́n sí ọládé wọ́n tún customize abọ́ láti company wá fún ọ tí a kọ agúnbadé sí la. bẹ́ẹ̀ni abọ́tà ń pínlẹ̀ ẹ̀kẹ́ ìgbìrà. wa binulil kharabi. kọ́ lọ́nà àrámù kọ́ lọ́nà aláàlí dẹ́kẹ̀lá ó kú òun bẹ́ẹ̀ ilé girigirigiri ẹni tí wọ́n wá tó bá ti kú ilé náà dàbòrò káyìí ni. Allah zakharifu dunya asasul alam. ẹ̀dọ́kẹ̀ farabalẹ̀ ní jimá kútúbà àkọ́kọ́ ká gbọ́n bí kájọba gbọ́ ikú mọ́sálásí. zakharifu dunya asasul alam. La ilaha illallah. wa talibu dunya nadimun nadam. orí kéèyàn fẹ́ kó tó dájọ́ láyé. asasul alam. ó ní ìpìlẹ̀ nira. gbogbo ẹ̀dá tó fẹ́ kó tó dájọ́ láyé ó fẹ́ kó wàhálà jọ ni. ẹ dákun mo mọ̀ bàbá mi ní ìsìn mo fẹ́ máa bọ̀ mo ti múra tán ọkọ̀ tí a ti ṣe kí n tó kú kí n tó tí a ti ṣe yìm tí dẹ́fà ti gbé káàkiri mo bá wẹ̀wù tán ǹjẹ́ kí n máa bọ̀ aṣojú àgbo bá di pẹ́ẹ́ yorùbá tún ṣiṣẹ́ mọ́. àṣẹ òun ò lọ́mọ́ nù. lábàá lọ gbé kinní wa ó ní kinní ẹ̀ máa ra bátìrì mi. mo láàárọ̀ yìí ó ti ṣiṣẹ́ òun náà kúnnú bẹ́ẹ̀ yẹn ṣe máa kúnnú. n ta fowó iyebíye rà àṣẹ yóò bá àánú jẹ́ lónìí. kábílà tíráfù náà bí ó ṣe yẹ̀yẹ́ wá títí kan. zakharifu dunya asasul alam. yàrá àtọ́gbà fẹ́ kí nìyẹn àárẹ̀ ó pọ̀ ìwọ̀nba ni ọkọ̀ jọ. ara ti ní ẹ̀tọ́ ní tó pọ̀ báyìí wọ́n fẹ́ tàgé wọn ò rẹ́ nira. láti bí àmọ́ lọ tẹ́bìdé lọ tẹ́bìdé jẹ́bà gbogbo mọ́tò ní ẹ̀tọ́ omi lé lórí kò kẹ́ni tí ò lówó tí ò rà mọ́tò mi ti bẹ lórí bá ti lé lọ́dún méjì báyìí. mo fẹ́ ta dúkìá àṣeyàn lówó lọ ní ó tún rà. mo fọṣẹ wẹ ọkọ̀ mi débi kó ti sá. báyìí mi kọ. ẹni tí o ti rí owó jẹun. náà báyìí rẹ̀ mo tá a fi rà náà ní nǹkan. zakharifu dunya asasul alam. ẹ jọ ẹ tó bá tíráfù ká ẹ tó dáwọ àdúgbò mi ti ní dákọ̀ ọdún yẹn àyẹ̀ wọ́n ń ta fóòmù tí ẹ nílé wọ́n ń ta bẹ́ẹ̀dì wọ́n ń ta gbogbo nǹkan wá kójọ ó kẹni tí òjò ti pa ó ti bàjẹ́. mo fẹ́ ta nǹkan mi jọ̀ táwọn máa rí ta lójú ẹsẹ̀ àsáyé tún rọgbọ ni bọ́ọ̀ fẹ́ ta ní sìn kò sẹ́ni tí ò rà mọ́ kò sówó òsì ti gbòde. ebi ṣe ń pẹni tó fẹ́ ta ebi ń pẹni tó fẹ́ rà. ìta ni wàá sọ lórí ibi tó di dúkìá gbogbo yẹn di dubara ní ti kálukú bá di alubara. sọ́ọ̀gbà 25 ń fún ọyọ́ kutu bá yá ẹ sáfù mi lówó sẹ́mo. ẹ bàbá wa àjòyè kí la mọ̀tútù ká máa lọ àlìhà èmi la yóò fi wá tòrò ìjọmọ ẹ̀yà tí wọ́n á sọ náà nìyẹn o ìjọmọ ẹ̀yà náà tọ́jú mọ́ la yóò fi dojúrú brotherhood ó dá ní ìsìn ìwọ mufti sẹ́yìn tẹ́ bí mi mọ́mi nìkan lọ́mọ ìyá mi ni rárá ẹ̀dá tí wọ́n ti lọ́nà pé ẹni tí ẹ jọ bí alọ́mọ ìyá wa orí ibú ni ó fi parí ayé rẹ̀ jíjọ ọmọ ìyá pọ̀ bẹ́ẹ̀ ni gbogbo yín lọ́mọ ìyá mi kẹ́ ìwé lọ́tí kálukú ń wá bò tẹ́ fẹ́ dìbò wọ́n pè alọ́mọ ìyá wọn wọ́n dé bẹ́tẹ́ ni ẹ̀ mọ̀ ara bàbá ńlá wọn.
bẹ́ẹ̀ni ní kúndé fún wa tẹ́lẹ̀ olùtúkọ̀lù tí ń gbé yín sí. abẹ́ tẹ̀lé mi mọ́ ni. náà. وطالب الدنيا نديم الندم. ẹ jẹ́ nǹkan márùn-ún péré nínú bí ogójì tó wà lọ́wọ́ mi. ọlọ́run járe pẹ́. ní ọmọ ìyá. ẹni tí ò bá ti ní ọmọ ìyá márùn-ún tí mo fẹ́ kà lónìí kíkà ká márùn-ún péré. márùn-ún yìí. kò sí nínú ayé kò sí ráyé wá. èsì ráyé wá. kò sí ní gbádùn ayé ò lè dùn gbé fún. وكن خلي البال. gbogbo tí máa mú kéèyàn ó dààmú tí òfin nínú oorun sùn. tó ní oorun sùn. lọ kókó lẹ́mìí rẹ. من أمرها. níbi ìṣesí ayé ntọ́ba ti lé tọ̀ bá padà n tí ó pa ọ́ nù. tí ó pa ọ́ nù. فكل ما فيها gbogbo tó wà láyé tó ń dààmú torí ẹ̀. شقاء tó o bá sọ̀rọ̀ yóò sọ ọdún lórí ibú torí orí ibú gan ni tó ń lé káwọn. وهم. ìbànújẹ́ rẹ sì ni ó pa ọ́. kò sí ní. kò sí ní. ẹ jẹ́ sọ́dọ̀ jẹ́ àgbèrè ta lórí jẹ́rí tó kò kó náà rí láì ṣe nẹ́pà. ṣèbọ́dọ̀ sí agolo ní ẹ máa kọ́ pé iná yìí ṣẹ́jú ẹ̀sọ́ ẹ̀fi kọ́ ìbí kàkà fi kọ́ ni ó dẹ̀ ní ẹ yà. ṣòkòtò máa bó ń di. àwọn fi kígbe bọ́ ni ó kú nù. ẹni rẹ kí ni alágọ̀ lọ lọ́rùn ara rẹ kò lọ́rùn. فكن خلي البال من أمرها. ẹni bàbá wa tẹ́ ìjókòó àṣì àkọ́kọ́ nù jọmọ ìyá tí àbí nígbà ìfọ̀nkẹ́ ọmọ ọdún kí lọ́wọ́ mi wá débẹ̀ o tó wọ́n ní jíṣẹ́ ọlọ́run ni. فكن خلي البال. ẹ jọ ẹ kọjú sí mi ń bí. ẹ kọjú sí mi. òkú wájú nasa àkọ́kọ́ ní ìjọmọ ìyá ìran ọmọ ẹ̀gbọ́n bàbá àbúrò ìyá ẹ tí bá ń bẹ lójú agbo tó bá lóun ò níran kò ní fọ̀rọ̀ rí kú. bẹ́ẹ̀ni kò ní kú re. èmi nìran ẹ lè fi sí ọ kóbi tẹ́lẹ̀ wọ́n ṣe bó ṣe lè wọ́n dùn ọ́ tó ọ gbọ́dọ̀ pé wọ́n ṣe ìran rẹ àwọn tí wọ́n bí wọn náà bímọ o wọ́n lọ mánéjì wọn bí ṣe mánéjì bẹ̀rẹ̀ kẹ̀kẹ́. فكن خلي البال من أمرها. gbọ́dọ̀ ti bàjá kò tẹ̀ níjọ́ bàjá tó bá ti yàn ọ́ jẹ tán òun àti wàzírì wọ́n wá dọ̀bálẹ̀ bàbá fẹ́rẹ́ ó tẹ́ náà lọ wọ́n yẹ̀ mí jẹ gbé lògbó lògbó jẹ. فكل ما فيها شقاء وهم. tí a bá lòlù tẹ́ gbó kọ́ ìdátù lójú agbo. abẹ́rẹ́ ní nǹkan báyìí àwọn náà sì mánéèjì mi náà. njẹ́ ni mo lọ Kaduna mo wá kọ́ sọ́kọ̀ èmi sì jẹ lọ́nà bàbá lọ kí n lè jẹ́rìí àwọn olùbá bàbá lẹ́yìn pé kì í dúró jẹun yóò pa ikú. فكل ما فيها شقاء وهم. bàbá sàpàṣẹ ẹjẹ àjẹun bàbá báàkì àṣà lọ bá bàbá lẹ́yìn àṣẹ wọn lọ bá bàbá ni bàbá yẹn sọ wọn sọ fún mi ní òní pé tẹ́tà dúró lọ́nà àwọn ọmọ rẹ ló wá bá mi pé ọ ní dúró jẹun. ẹ sọ ẹlẹ́bi ń pa yín ẹlẹ́bi ń pa tẹ́lẹ̀ ẹlẹ́bi ń pa yín yóò rẹ̀spẹ̀tì ẹ̀yìn. musa ní bọ́jú kó sùkò ràn kókò kiri náà kò lórí tèrè. فكن خلي البال من أمرها. ọmọdé má pín nǹkan òjò kúrò ìjà sọ̀rọ̀ bá gbòǹgbò. فكل ما فيها شقاء وهم. bàbá yín nà ní ẹ̀yà abẹ́ kí ló tún máa pín ní ẹ lọ. فكل ما فيها شقاء وهم. ẹ dẹ́kun torí Ọlọ́run. bàbá wọn yẹn sàfin níran. bàbá ọjọ́mú níran. bàbá balógun níran. bàbá sábà níran. kálukú níran. èmi náà níran. èmi ọmọ níran lèmi. kálukú yìí wá dé ìyàtá. ó tẹ̀tẹ̀ ń tẹ́ ẹsẹ̀ ń kúrò oríire tí ó ti dà fún yín pàápàá. ẹ wá lẹ́yìn níran. ibi tó dà fún ọmọ náà ni ó mọ̀. mo lọ kí lọ tí ì jẹ́
sẹ́mẹ́tò tó ń yá bá ti ní sí náà lọ́ngùn lọ́dún wọn pa ọ́ kí ni a fẹ́ pa lára rẹ̀ sáyẹ̀ rẹ̀ wúlò fún ẹ. bọ́ọ̀ rẹ mọ wẹ́rẹ́ ọkọ̀ rẹ ò ṣiṣẹ́ èyí tó ní sílẹ̀ nínú òkú láàárọ̀ nù. o ti ní gálọ́ọ̀nù kò rẹ́pọ̀ tó pọ̀ rí wájú ló so gálọ́ọ̀nù mọ́ tó bá dé fúri àyọkù ẹ̀jẹ̀ à kìkìkìkìkìkì ṣé táǹkù náà nìkan ni wọ́n pa ọ́. bàbá àsọyẹ kéèyàn ó níran àṣeyẹlẹ fún níran lọjà yóò yẹ báyìí. tìfàsẹ́lú ní ìran èmi lè jẹ́rìí bẹ́ẹ̀ pé tìfàsẹ́lú ní ìran èmi ò ní tí a dálẹ̀ ní asálú tí asálú ò ní gbèrú ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ ní kéèyàn wà responsible ẹlòmíì lówó tí ò irresponsible. ẹ̀dùkọ́ ìgbẹ́tọ́ àti kíyàn níta ti bẹ̀rẹ̀ wá sí ẹ wọ́ọ̀nù ẹ̀. إذا كنت لا أعفو عن الذنب بابن أخي. jama tọ́balọ̀ ní mójúkò mi tọmọ ìyá rẹ tí ìràn rẹ ṣe fún ọ. mo rí ní ìgbẹ́ ìjọba rẹ gbà ní ojú níjó ni o tún wá fi ẹsẹ̀ lé. ó wá ní tò mo wá gbọ́ sí mo ní dákun bàbá kílẹ̀ fẹ́ kí n ṣe fún mo ní mo fẹ́ kọ́ establish ẹ̀ foríkì ó sì gbowó fún àbúrò tí ìṣẹ́ ń tẹ́ bílẹ̀ ni tó fún ni ní ìfọ́tí ẹ tó sì rí jẹni tó lè pe IG tí ò ní sun ẹ̀wọ̀n rẹ̀ lọ́fà yìí tí èdè wọn wọn ní sẹjọ rẹ yóò kàn máa lẹ wọn bá náà ní alatool. àkórí tù. jàmbá ẹ̀yin tí wàá bí ẹ lọ níran ayé ti dojú dé. ó ti dojú dé. ọwọ́ ní òsèyàn níran yìí sí òsì wọn náà. sí òsì wọn náà. ìwọ nǹkan ti tó lé èèyàn kábọ̀dá wúlò ni. tọ́ba wúlò. ẹ lọ jòkó lẹ́sẹ̀. Fakuli. èmi máa lọ ilé kò sáàyè yín mọ́ o dókítà ti wọ́ọ̀nù mi tó má jẹ́ ó pa ó sójú agbo. ọmọ rẹ kéré o kọ́ni bá jẹ́ wọn. فقلت أكافيه فأين التفاضل. jama tọba náà wá ní tọba náà máa gbẹ̀sẹ̀ lára àwọn mọ̀lẹ́bí rẹ. mọ̀lẹ́bí rẹ. àyìn tafadul mo láti wá mọ̀rọ̀ láyé tó sẹ́yìn yẹ̀yẹ́. wàhálà ti dá yín mọ̀. mọ̀lẹ́bí rẹ sẹ ọlọ́àbí kọ́ gbẹ̀sẹ̀ ọmọ rẹ ó sì ẹ̀sìn tọba kú tán. Allahu Akbar. ẹ̀yin gbẹ̀sẹ̀ sẹ́ kójú agbo tàbí gbẹ̀sẹ̀ pọ̀ ẹlòmíín fún ọ̀rọ̀ gbẹ̀sẹ̀ ẹlòmíín fún ògùn gbẹ̀sẹ̀ ẹlòmíín fi àdá gbẹ̀sẹ̀ lọ́nà oko akẹ́sẹ̀ oníbàdí ẹ̀hìn ó gbẹ̀sẹ̀ náà nù. wọ́n lọ́dọ̀ ọ̀rẹ́ mi kan ní Èkó níjó ni wọ́n ń sunkún ikú tó bá bàbá rẹ̀ ó ní bàbá àwọn àgbẹ̀tàrà ni nítorí tí lówó gidi gan o. ó wá nígbà tí wọ́n wà lọ́mọ ọdún mẹ́rin àṣàdì pé gbogbo oko bàbá àwọn wọn jí wà tán wọ́n jí wà jẹ́ kékọ́ ni sọba tapa kí ló dé sọ tapa sí kí ló dé adé kù soko wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ o àṣírí so wọ́n ṣe bẹ́ẹ̀. إذا كنت لا أعفو. jama lára ètò yẹn sàwọ́ ọdún lọ́lọ́ yìí ẹ̀tọ́ wà bẹ́ẹ̀ nílò yà sí bàbá wọn yẹn sà. أنا إذا بابن أخي. ó wá bàbá rẹ wá ní ká lọ onílà mẹ́rin tí ń wá sú wa. onílà mẹ́rin tí ń wá sú wa onílà mọ́lù. bàbá rẹ wá mú lẹ́yìn ó wá ní tí wọ́n tún ní gbọ́ pamọ́ ó wà lọ́mọ ọdún mẹ́rin ọmọ ọdún mẹ́rin. ọmọ ọdún mẹ́rin. wọ́n kàn ní tí wọ́n sùn bẹ́ẹ̀ ó bá di ọ̀rẹ́ tímọ́tímọ́ bàbá rẹ̀. ọ̀rẹ́ tímọ́tímọ́ koríkòsùn. koríkòsùn wo ló ń wá sú mi ló bá yọjú sí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ̀rẹ́. bí ọ̀rẹ́ sọ̀rẹ́. ọmọ sì wà nù gbó ó sì dá bàbá rẹ̀ lọ́rùn. ọ̀rẹ́ dá ọ̀rẹ́ rẹ̀ lọ́rùn. ó dá lọ́rùn. ó wá pa. ó pa. ọmọ ọdún mẹ́rin wọ́n ń sá lọlé. wọ́n ń sá lọlé. sá lọ. lórí ẹ̀bí. kọ́ni tẹ́ wàá bí lónìí. tẹ́ ẹ bá lọ mójútó ìran ẹ jẹ̀bi Ọlọ́run. ẹ jẹ̀bi Ọlọ́run. ẹ̀sùn máa pìtà ọmọ mi má dàgbélé má ṣe gbá má ṣàwo kò sí ń pa. agbọ́bọ́sẹ̀ rọrọ̀ tó yóò bẹ́ẹ̀ lùgbèlù ni. bẹ́ẹ̀ bá burú ọjọ́ kó ti lọ́rùn. síbẹ̀ tí wọ́n sáyà ní kùmọ́ máa bá dúró yóò nara rẹ mọ́.
gbogbo agboolé ní sẹ àwọn sunkún tá a bá wọ bẹ́ẹ̀ ni o ti tú tán ó ti tú tán. o ti tú tán o ti tú tán. àìnífẹ̀ẹ́ ẹ̀ràn sí ni nífẹ̀ẹ́ ẹran sí ni. ọmọ alágbájá ò ní kọ tèmi náà ò ní yọrí ẹ ilé bá di àmógún ewúrẹ́. ó dà wọ́n pé wúrẹ́. bí ìbá sọ ọba tápà tó dáa yìí ọba tápà alálùbáríkà yìí àyùsọ̀kọ̀ àti ìṣòkò ni bẹ́ẹ̀ni. n tá a rí lẹ́yìn ò dáa ìdá. my lord ó lọ níṣe ẹ ní parẹ́ láyé àmín. ẹ sì ní ṣòfò àmín. ẹ ní dákẹ́ ẹ táyà ni ẹ wà táyà ibi tẹ́ gbọ́ fún àlọ́ dára yóò débẹ̀ yóò tún kọjá bẹ̀ àmín. ọmọ yóò sì yàn àtúnyẹ ọ náà nípa wọn. àmín. inú mi dùn pé àrẹ ọba tápà mi lónìí bẹ́ẹ̀ni. ọba tápà ẹni mẹ́sẹ̀gì àmọ́ sọ yókù ní ẹ̀yìn ìtàgé àmọ́ ẹ̀wọ́ ọ̀nà tápà wọ́n fẹ́ pa ọkùtà lọ́fà ọ̀rẹ́ pa ọkùnrin ọlọ́pàá o. wàhálà wọn pọ̀ níbi ọ̀kadà níbi kí ọ̀rẹ́ ti lé èèyàn méjì kéèyàn 50 máa sọ lólé eléyìí gbọ́dọ̀ kùn àlùbámi ní. bẹ́ẹ̀ni ìlẹ̀kùnlẹ̀. wọ́n gún ọ̀kadà bẹ́ẹ̀ tó sáyọ̀jọ́ ọkú tó sọ̀rọ̀ ọjọ́ kú. bẹ́ẹ̀ni láàrin èdè. wàásù wọ́n sọ tápà sí yẹn Hausa lọ́gbọ́ tó. وإني أقطع الإخوان في كل عصرة. owó wọn lọ ń dàmí láàmú jẹ́ túkẹ́ kí n máa lọ gbogbo tó ń kéwù tí ì bá sọ ní ọjọ́ jimá àbá tún pẹ́rẹ́pẹ́rẹ́ kalẹ̀. bẹ́ẹ̀ni àbátúndé. bàbá lógun ẹjẹ́ àbíyẹ tí ò níran ẹja bíyàn. bọ́dé ti bí ọtọ́ fi náà níran mọ́ ọlọ́ọ̀ níran mọ́. ọláyàláyà ìrántí ẹjọ́ bíi ọmọ bàbá rẹ ọmọ ìyá rẹ ó sì náà kánlẹ̀ fún ọ̀nà kanlẹ̀. ọláyàláyà ọlọ́kùngbé ọmọ ìyá rẹ ọláyàláyà gbogbo ẹjọ́ bí lágbóolé yín ọ̀nà ká ògùn sí ẹ lójú ọláyàláyà ọtún ló bàbá rẹ gẹ. ọtún ló bàbá rẹ. ọ̀sọ̀ ìgbà ọ̀gbọ̀n rẹ̀ dábí hàn. ìránṣẹ́ pàtàkì o ẹ̀rọ àbúrò mi ọlọ́dà rẹ̀. Bàbá o. ọ̀gbà ò. Bàbá o. bọ́dá yín ni mí bàbá ò. Bàbá o. bọ́dá yín lèmi tí mo ti kú. إني أقطع الإخوان في كل عسرة. jẹ̀mọ́ ẹni náà نعم. àṣẹ kìíní kan nìzámù jìnnẹ́sà. وأفضل النظم نظام الجنس الجنس منصوب إلى جنسه. ọbẹ̀ ẹsẹ̀ ẹ̀gbọ́n tó bẹ̀ wí. ó ní àlìjínsù الجنس tí ẹ̀ mọ̀ pé ní jíìn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀. bíbí tí a bá bí yàn منصوب إلى جنسه. ó lè jẹ́ mọ̀nsúbù náà wọ́n fi tì sára jíǹsì yìí. الجنس منصوب إلى جنسه. bàbá wa ẹ̀yin bàbá mi tí mo kọjú sí àṣìràn náà fi búra ìrẹsì náà máa fi yin ìran. wọ́n fi yin ìran. bá a bá ṣe rí ìyẹn títì làá máa fi ròyìn ìran rẹ ẹ̀yin tẹ̀ sọ̀rọ̀ yín di wèrè tán wọ́n lọ́ọ́ gbádùn wọ́n náà wèrè kẹwàá. èrè ni wọ́n náà. sọ̀rọ̀ mẹ́sàn-án ni ògidì wèrè ìwọ tó fẹ́ di wèrè ìwọ kẹ́ wèrè. wọ́n kan di wèrè. wọ́n kan wèrè. àṣetẹ̀ àbá rí bí mo ṣe rí bẹ́ẹ̀ ṣe rí àṣẹ mi náà ò rí bí mo ṣe rí ọlọ́dà rẹ̀ pé. àṣẹ kò yẹ kó ṣe bọ́ọ̀rù mi nìkan lágbádá ọmọ wọ̀ àṣẹ kò lè gẹ̀gọ̀ tí ò ní sílípà létí. أفضل النظم نظام الجنس. àṣẹ kò lè rí bẹ́ẹ̀ àṣẹ tẹ̀ bá rí báyìí àṣẹ lè mọ́ mú ọ̀fà ọlọ́dà rẹ̀ pé. bẹ́ẹ̀ bá máa gún ọkọ̀ bẹ̀bẹ̀bẹ̀ tí ń kú ẹ̀wọ̀n dánù àṣẹ tí ń gún àṣẹ ò lálùbáríkà Allah. àṣẹ ní ẹsẹ̀ rí bẹ́ẹ̀ àṣẹ yẹ kí orí ẹ̀yìn náà bẹ́ẹ̀ ọlọ́dà rẹ̀ pé. gbogbo ẹ̀dá tí ò bá ti lè sun àrùn rẹ̀ dà báyìí dọ́ọ̀bójú. dọ́ọ̀bùjú. dọ́ọ̀bùjú. wọn ò rọ́lá rẹ jẹ ọ̀kárí rárá ọ̀kárí. láti ìpìlẹ̀ bẹ́ẹ̀ ṣe wáyé bí ìṣe ń kún aká bọ́ọ̀lù ọlọ́dà rẹ̀ pé. ó sì ti ń kún aká báyìí ó ti lé lọ́gbọ̀n ọdún àtọdún mẹ́jọ. ọdún mẹ́jọ. bí o lọ wí jẹ. الجنس منصوب إلى جنسه. òsì kábàbọ̀ lé dálẹ̀ gbèrè kẹ́pẹ̀ mi ń jò ní ó là tiẹ̀ mọ̀ ká àwọn ọmọ sẹ́ àwọn àbúrò rẹ̀ wọn gbọ́dọ̀ kó wà sápá báyìí ní sápá ń rò wọn ni àbí. wọ́n ní tí wọ́n bá ti sakọ ayé ò yẹ mí nù Allah. ẹjọ́ fọ́ láàmì mí. àbí. Allah. èrè tí ò rí yàn tẹ̀lé.
ẹ̀fọ́ náà ní tẹ́lẹ̀ ẹ sábà tẹ̀tẹ̀ kú dẹ̀. ìwọ àti bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ àti wàsíìrì ẹ̀fọ́ náà mi jẹ́ kó ẹ̀rẹ̀ mi jẹ́ kókó tí òun nínú jẹgúdẹrẹ kó lọ wíjẹ o. wà á fọdálù nálìmí nìzọ́mọ̀ ìjìnàs. wà á fọdálù nálìmí nìzọ́mọ̀ ìjìnàs. bàbá ní a máa kí wọn náà wò ráàyè wá ni bóòlù lọ́sẹ̀ náà méjì tó ní pẹ̀pọ̀ orí mi ẹ̀ka ẹ̀sìn ti sáà bẹ́ẹ̀ torí ẹjọ́ tí mẹ́wọ̀n nígbàjà ẹ̀yin lẹ dá ọrùn gbà sí mú. pólíbàgì ọ̀tọ̀ yìí bàbá náà ń gbé lọlé fún ó ti rí lára yín mo ń sọ yìí fúnra mi ṣe wá sínú kí ló jẹ́ tábìlì rẹ̀ ò lè jẹ́ ọwọ́ agbádá yóò kó wa ní bí àjẹkù esise ọ̀ láti báríkà nìyẹn ẹ̀wọ́ agbádá mo ti tún yín rẹ̀ ti bẹ́ẹ̀ ẹ̀rọ kọ ẹyẹ tó bá wù yín. بقيت وحيدا ليس لي من أواصل. jama ẹnikẹ́ni ẹlẹ́ẹ̀kejì Alhaji Hasan ẹlẹ́ẹ̀kejì ukhuwatul qabila ìjọba ìyá ìlú ẹ̀kọ́jú síbí pé ọmọ Ọ̀fà ni wá ẹ gbọ́dọ̀ sábúrú fúnra yín kọ̀bílà ká má tu níbi ìran tába ìran nẹ́sàbù ti dó níran ẹ̀jẹ̀ tu nílùú ọmọ Ọ̀fà ìdálẹ̀ náà ti máa rẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀ Kaduna báyìí ẹ̀rọ pé fúrọ̀ kẹ́rẹ̀ náà ti bóde ni bẹ́ẹ̀ dé sáríà kódà ń gbà kí báyìí táwọn fi lẹ́tà ránṣẹ́ láti Gúsọ fọ́ọ̀tì lọ páàkì báyìí ọ̀rẹ́ tí ó mú lẹ́tà délé yín ọ̀ tún fẹ́ yin awóran ọ̀ fi ẹ̀wà rẹ yóò sì fi jíṣẹ́ ọ̀ tún rẹ tù ránṣẹ́. àṣẹ lónìí àmójútó ìjọba ìlú mọ́ wọ́n fẹ́ fún ọmọ Ọ̀fà nípò ọmọ Ọ̀fà ní kọ́ lẹ́tà kí wọ́n yọ olùkùkù wúlò láwọn ìsábì ẹ̀yin ọmọ àlenu bẹ́ẹ̀ bá ti ẹ̀jà nínú yàrá èwo ni jata èyí tí mo kékeré ti gbà ní ìsìnkú mo sì gbà kí ẹ mọ̀ mo ní ẹ má bùrọ̀ yín lórí rédíò mọ́ kálukú bùrọ̀ àwọn fá kálukú wa tẹ́sí wọn sí wọ̀ ibi tá ń jà ẹ̀ ń dì mú ẹ sì fẹ́ yín kalẹ̀ ẹ̀ ń lura yín ẹ̀ tí wọ́n lọ yàgbẹ́ òun wá iye yín ó yà bá tiẹ̀ lọ ẹ̀ wọ́n lè parí ìjà ń tẹ̀ nítorí ẹ̀jà kí o sì lẹ̀ báyìí. sọ gbọ́ Yorùbá yìí ẹ tún múra ọdún mẹ́rin ní ìtumọ̀ ẹ̀dí ẹ tún máa jà wọ́n tún hé lọ kí ni yìí kò máa gbowó atẹ́gùn owó òsẹ́tẹ̀ ìfura yín sẹ̀sìn. àsọyẹ káde protect ìlú wa káwọn tún náà sí ìlú wa jáde káwọn máa pé àwọn ọmọ Ọ̀fà tún dé sí rédíò ní aago mẹ́wàá alẹ́ o wọ́n fẹ́ búra wọn ẹ tí ìyẹra yín tẹ́ kátówó èbú nísìnyìí lẹ́yìn ọdún mẹ́rin bẹ́ẹ̀ sì kọ́ sípàkọ́nì táwọn àwòrán ọdún mẹ́rin mi tún dé ẹtún bẹ́ẹ̀ rẹ̀ jà ẹtún sí mẹ́rin àtàwọn ọdún mẹ́rin mẹ́jọ kálukú ó kú dànù àwọn tí ó wúlò dìde. sọmọlẹ ká mẹ́ta yókù o èyí tí a máa hó lẹ́yìn wọn náà nù ẹ̀ lè sọ̀rọ̀ mọ́ nísìn ògúlù túbọ̀ nù mí aráàrọ̀ bó lọ wú jèrè. بقيت وحيدا ليس لي من أواصل. بقيت وحيدا ليس لي من أواصل. béèrè ẹ̀kẹ́ lókùnrin sí tó ẹ̀kẹta ẹ̀kọ́ tó sí ní ukhuwatul mawadda wal mahabba. bàbá wa Ọlátòkè ìjọ máa yá àfẹ́ gbogbo àwọn ìjòyè tẹ́ rí wọn ò bí wọn ní aṣáájú síbẹ̀ kọ́ ẹ̀ dá mi ló mọ́ ìfẹ́ ni ẹ bá wà ìfẹ́ alájọṣe ìfẹ́ ìjọga àti ẹjọjọga wà níwájú àti ẹjọ jẹ́ ìjòyè akẹgbẹ́ àwọn náà tún wá báṣálú bá da àárín wọn rú ni kálukú níbi tí ó lọ lónìí. ǹjẹ́ a fẹ́ràn ara wa mọ́ lónìí tá a bá fẹ́ràn ara wa ni níbi tí Nàìjíríà ò ti lọ́wọ́ ọ̀rí àwọn kan tó máa jà pé ọ̀fẹ́ fi tírílíọ̀nù ra mọ́tò. ẹ káre ẹ máa ṣe kẹ́rẹ́ kọ̀ọ̀kan fẹ́ ra ọkọ̀ tó lé ní 320 million ẹ dẹ́kun títì wo ni wọ́n gbé gbà.
Ìsámọ̀ gbé wálé. Ìbára gbé wálé. ìmọ̀ gbé wálé o. ẹ kọjú sí mi bí ẹ fẹ́ kí n bọ́jà lọ látàárọ̀ kí ló tọ́ rìkọ́dù ọ̀rọ̀ mi. بقيت وحيدا ليس لي من أواصل. my lord ó ló ṣe wọ́n ní kí n máa sọ́dà ọmọ àdúrà wa ẹ̀ ní parí láíláí. ولكنني أجذي الجفون عن القضاء. jẹ́mọ̀ ẹ̀dá mi lò ìbàjẹ́ Awólọ́wọ̀ ń ṣèjọba àwọn virgin land ìlú tí wọ́n ò tí tẹ̀ nílùú àwọn adatí ti ibẹ̀ lọ ibẹ̀ ní ìlú lónìí Awólọ́wọ̀ ó ṣe gbogbo tó dá ẹ lọ ọ̀nà kẹ́nẹ́ ẹ máa lọ gba àwọn gbogbo ọ̀nà ní ẹ̀dá ọ̀rẹ́ gẹ́gẹ́ ẹni tó sì kú ọ̀nbẹ yìí àwọn pè ní dábà wọ́n pè ní dábà wọ́n ní ìsọ̀rọ̀ wọ́n ló kúkú mọ́ di ni ẹ lọ wọ̀nà tó lọ Mọ́rádì ẹ lọ wọ̀nà tó lọ sí Dàwúrà wọ́n ti ń ṣe irin ní ìsìn láti Àbújá tó dé Dàwúrà yóò wọ́n kọjá sí Niger ó tàtà tó gbóró ẹ kọjú síbí tabawo TV nígbà mi báyìí tọ́ba ní ń pín oúnjẹ nílùú mi àpò kọ̀ọ̀kan ní ń rù ṣé ìkọ̀ọ̀kan náà kẹ́ ń fún ọ ni. Agolontia. ẹ kọjú síbí mo sì fẹ́ kẹ́ ẹ máa rìkọ́dù gbogbo tí mò ń sọ yìí. kí ló dé tó fi jẹ́ pé àwọn ò fẹ́ràn ìlú wa àfẹ́ràn ibi tí ẹ ti bí a. tàbá sì ní ká máa ka òǹkà Haúsá ìṣègùn apápá ló ń kà ọ̀yìn wọn ò ṣe dáadáa ẹ ṣe dáadáa pàápàá ẹ fẹ́ràn apápá bá ti fẹ́ràn yín ọ̀bọ ìjìnlẹ̀ lẹ́yìn mọ́tò ẹ já rìgírẹ́tì ayé wa. sọmọlẹ́wù mi sí lọ́jọ́ dákẹ́tẹ̀ mítìn lọ jábọ̀ òbí tó wá sí. bí ìbá sọ̀rọ̀ ọba lókun ọ̀rọ̀ ọba yẹn sáwọn ẹ̀ tí ẹ rí àlékún ìwọ̀nba tí a tún kó àǹkan tó da lọ́nà mo sì mọ̀ pọ̀ nbẹ lójú agbo yìí nínú wọn tó òwú ráìsì bọ́ọ̀ bá dá padà gbogbo tó jẹ láyé lọ ti jẹun ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń hu ráìsì ẹ̀ ń hu ráìsì ẹ fẹ́ kú sípò àlùbárà ọmọ kékeré wa ń dá ọkọ̀ lọ́nà oúnjẹ tẹ́lẹ̀ kan yá yín oúnjẹ ẹ̀ wá tó ń jà dálẹ̀ lẹ̀ inú wo ló ti ń fọ ọpọlọ lẹ́kọ̀ọ́ lọ fọ orí yín dànù ọmọ ìyàbọ̀. ولكنني أجضي الجفون عن القضاء. ẹ wá fún àgbàlagbà sí yọnu ẹ wá ń dará ìsìn sílẹ̀ ẹ̀ níbi tí mi ti ń pa àwọn èèyàn ọmọ hàn bí hàn ẹ sì òkọ kú n tí ò tó pín tẹ́lẹ̀ tí ẹ ti jí gbogbo ẹ̀. bàbá nífẹ̀ẹ́ ara wa ni tá a fẹ́ràn ara wa ànífà aburú kára wa. ẹlẹ́ẹ̀kẹrin òkúkọ́ ti sọ̀rọ̀ ó ní ìjọba ìyá ìbára ẹni ṣọ̀rẹ́ bá a ti bára wa ṣọ̀rẹ́ yìí ẹ má jà dára ẹ bá dára ó balẹ̀ lọ. wọ́n sọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ lójú rẹ òpin ẹ̀ẹ́dọ̀ kàbùkù ni. gbogbo àwọn náà máa ń sọ fún kí n kọ́ ẹjọ́ tẹ́ náà ta ni ó tẹ̀. àwa bá tó da lẹ́nu rẹ sí ọ̀rẹ́ rẹ rí wọ́n lọ́ọ́ máa ń sọ tí ò dá gbogbo ọjọ́ ayé rẹ níwọ̀n tó padà tẹ́kàn ayé rẹ. n ti ń tẹ tẹ́ntẹ́gù. ẹlẹ́ẹ̀karùn-ún tèmi ó ti dákẹ́. toró ni ń jí mọ̀ n tún lọ rí mẹ́mbà rí nù. àṣẹlẹ̀karùn-ún yìí ni òkú wá tún dín ìjọba ìyá ẹ̀sìn òkú wá tún lè ẹ́ ní bẹ́ẹ̀ o ìjọba ìyá àjà àfa ń bẹ́ẹ̀ o èmi ò tiẹ̀ fẹ́ wo orí social media mẹ́nísìn èébú àwọn àfa ti pọ̀ jù èpè àwọn sọ̀rọ̀ àwọn adéhóró pé wọ́n ń búra wọn káàkiri kò sí ìmọ̀ gidi tó lè tọ́pọ̀ lẹ́yìn ó gbérí mọ́ àbí tí ó jẹ́ pọ̀ lórí kodò eléyìí èsì ọ̀rọ̀ eléyìí tẹ́tí lẹ́kọ̀ọ́ àwọn àfáwọn tí ò wá tiẹ̀ tí wọn ò lo onset tí wọn ò lo pa wọ́n sì spread ìmọ̀ káàkiri ayé kí ni ká pè é wọn. ọ̀tọ̀ náà wọn káàkiri ogun ayé. ìjọba ìyá ẹ̀sìn ti dojúrú o
àkàn kírun lẹ́yìn àkàn máa ń ní ẹ̀sìn bẹ́ẹ̀ni àkàn jẹ́ bẹ́ẹ̀ ládùúgbò bẹ́ẹ̀ sálámà wọn ò ní dáhùn wọn ò ní dáhùn wọn ní kèfèrí ni mùsùlùmí sí pọ́npọ́n ni àdá sálámà rẹ̀ kèfèrí ni ọ̀gá bólẹ̀ tí bá tó ṣiṣẹ́ bọ́ èèyàn jáde mọ́sálásí ó sàlámà lẹ́kùn yẹn ẹ̀dá lóhùn bóòlù ẹ̀ ṣe pàdé ọlọ́run. wọ́n ní kírun mọ́sálásí wòmí wọ́n ní lé òsà ni. bóòlù wí. ولكنني أبغي جفونا القضاء. jama rẹ tí ó gbádùn ìparí ọ̀rọ̀ kó lọ mójú kó bí ìjọba ṣe mo ti ń dùn mo pe láti ilé tiwa náà kọ́mọ̀ ni mo dákọ̀ lẹ́yìn ẹja lọ mójú kó bẹ̀rẹ̀ ṣe lúkálùkù kálíbà aráyé tó rò àwọn tó kú ti lọ ẹ̀ ń tẹ́ kú láyé ètò ayé tẹ́ bá lẹ́kùn lẹ́sẹ̀ wọn eruku tó pa ní ó pa yín àbí ká pa àṣìṣe wọn rẹ káwa tó ká tó dáa kalẹ̀ tọ́lá tí ó kú ti kú wọ́n ti bá lọ àwa tá a kù ní ká jáyé ó jáyé ọ̀tún. àfòrò ya oró kì í jẹ́ kóró tẹ́ bọ̀rọ̀bọ̀rọ̀ mọ́ra oró ìkà sùn à. وأصفه أما رهبني وأجامل. ó ní gbogbo ẹ̀dá tó bá mi ṣe wàhálà ẹ̀ máa mójú kó bí àṣìṣe rẹ ni. ẹja lọ mójú kó fúnra wa kálíbà aráyé ṣe o. kálíbà aráyé ṣe. ọ̀rọ̀ mi ò ní jù bá lọ. ní jù bẹ́ẹ̀ lọ. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tànà ní kò pa ẹni bá ta bá ó lọ tún bẹ̀ sí ẹni bá ta bá ó lọ tún bẹ̀ sí pẹ̀. bẹ́ẹ̀ ṣe. ẹ̀rọ bọ̀ tí ò wúlò ó ní ẹni bá ta bá borí kì wá ọmọ tó ń ṣe ni ìgbà tó tọrọ sọ kí lọ bóde fún. ó kúnlẹ̀ lójú ara. ó wá kúnlẹ̀ ó wá rọ̀ mọ́ tébù ẹni bá ta bá borí kì wá. sáàfà ni ó sá òní àforíjì mi táwọn mú ọ túláàsì skúlẹ̀ bàbá rẹ mọ́ sọ̀rọ̀ jáde. bàtà dábà àdé. وأصفه أما رهبني وأجامل. àdékélé ń jésù èmi ká yí gbà kújà èsù lè wá inú mi ní pé kúrò. وأصفه أما رهبني وأجامل. káfíń ọ̀rọ̀ mo ti wá sẹ́nu ló kù nísìn. alhaji aliyakin aliyakin àmọ̀dájú àrídọ́ bihi rọ́bàn wàbí kọ̀dọ̀ ihi wà àhàkámihi wà àfàànihi wà fàànihi wà àmànihi mo tún jẹ́ yakin kọ́yọ́ sọ́nà lọ́lọ́ kọ́ gba sí ọwọ́ rẹ gbọ́ kọ́ gba ìdájọ́ rẹ gbọ́ bọ́ọ̀ bá ti jẹ́ bẹ́ẹ̀ ọ̀ ní yakinu. ẹ̀yàn wọn ló kó ẹ jáde.